ìgbé ayé tí bàbá gbé. Bàbá gbé ìgbé ayé tó nítorí dáadáa fún wọn. Bàbá dúró fún òtítọ́ nínú èyí tó jẹ́ pé ìyẹn pàápàá ní alábàápín nínú òtítọ́ ayé wọn. Nígbà náà kì í ṣe bàbá gbó wa. Ìdẹ́jẹ̀ kì í ṣe bàbá wa lọ́wọ́ fún yín. Ọlọ́run fún alẹ́kọ̀ọ́ àtòyé tó lábí tọkọ̀ náà débi náà ti dé. Ọlọ́run sì máa ti gbé fún mú káàkiri náà. Kò sí accident of event o. Ọlọ́run kì í ṣe mistake o. Ẹ̀rọ tẹ̀lé fún àtúnlọ́wọ́ bá ní kó wá. Nígbà pé ikú bàbá wa yìí báyìí. Ìtura ló máa jẹ́ fún gbogbo àwọn ọmọ wa. Bàbá mi lọ ṣe àpè kí àbúrò mi Sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun àti gbogbo ìdílé ẹ̀gbọ́n mi. Mo kí ẹ̀yin bàbá wa, mo kí Sẹ́nẹ́tọ̀ Balógun, mo lè kí gbogbo àwọn ọmọ ọba ẹ̀gbọ́n ara fẹ́ra. Ẹ má jẹ́ kí ló wá bàjẹ́ ní pé ọdún méjì bàbá wa lórí àpẹẹrẹ Olúbàdàn ó ju ẹgbẹ̀rún ọdún lọ fún iṣẹ́ ìgbìmọ̀. Ààbò ìṣẹ́jú 30 seconds. Ilẹ̀ fúra bí aṣọ, a kí ẹbí wọn láti ní Sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun, gbogbo àwọn ọba tí wọ́n fi sẹ́yìn sílẹ̀ lọ, kọ́lá jẹ́ kí wọ́n gbó, ọlọ́mọ ṣe ní tẹ̀lé-tẹ̀lé.